Amen. RIP to Dr. Alaska Ago. RIP. Ọgba yi dàmí kàkà bọ̀ gbégbé. Ọdọ masugboloko no. Eyi egbe si mena happiness no yo savion. Where Dr. Alaska Ago. Okin ayari ko genogu kanyo. Eyi egbe saven. Bọ́sẹ̀ wọn náà balọ̀ mẹ́ ẹ̀yẹ́ tọ́ wúwo balọ̀ ẹ̀yẹ́ tọ́ wúwo ẹ̀yẹ́ oyin mi zábọ̀ ṣùgbọ́n pánù inú sí ẹ̀nà náà di mẹ́ Dr. Alaska Ago kéde owó wẹ́dẹ́rìọ̀ agókè ọ̀rí tó ta yíyá kí ayájí kú. Iviedo bunu bosoe ni sa meja ke no vuone ama mi no toni resade Dr. Alaska Ago ini asie no na di me happiness ma ve amio yani bun ve amio jejiku Odamani wona ya tota ya guke. Oje ajiku. Amami no ize de vitare. If no see no na dime. Owuko no so wiwi agbe ke na boyun ge ma na boy gbo. Wish me osere ya fe na wasimi nedo. Ere ase ugbenso dari igbedo fin o ma gbe ne ari mi boja wu wish me I me man o de yeye why is Edos celebrities boy man lugan ijere some years back if I'm not mistaken it should be 8 years back, the government igworo where Ajifele weko. The government na go Ajifele weko. The superstar ya fe ya na go on strike. Okuna veriko. Oga sunu veri oni ve do we banana me wuweji wa Usunye na we superstar okan we ajunu ya tare o ma wi wegbe government ma gwo oro wa ne ya okona veriko hello o send the go ma meta mene ma we are location se ma we o send the go o send the go we are okay, what up there? Okona veriko superstar ya fe ni reko yana we government ready we adobo mi we aye fele na ko ba we mi no sonu wara na ko de bo wa yo to government we ka reason a condition gene wa ke pick any action okona ve the government na lejo lere niji kumarijo ni me kumarijo esunu vedowe han Dr. Alaska Ago odame ti me na happiness do deba emo nuwebie etun egbe we ya fe ti me happiness do de ba agbo su me se gbe
ọ̀hún wí ẹ fi o ni màá yá kí ẹ yá bẹ̀ gbé náà kí ẹ yà sí gbé à. ọ̀hún wí ẹ fi o ni màá kí ẹ yá bẹ̀ gbé bẹ̀ èké ní gbọ̀fọ̀ yé wàkàrọ̀sà. Continue to rest in peace. Dr. Enauna Alaska Ago. Ọ̀pẹ̀gàn náà kọ́kọ́ àná rẹ̀ dò. Ẹgbẹ́ ọ̀nà ìmọ̀ẹ́bí ya fẹ́ yá yín sí wákà ló gbà ní. Wákà ló gbà ní. Continue to rest. Dr. Alaska Ago. Màní mọ ọ̀sẹ̀ ètí ọ̀sẹ̀ bí wọn mànú sí àìjágbọ́n. Màkẹ́yìn ra sí mi òsèrò ẹ̀kẹ́ arúndé good legacy nùwẹ̀ sí àìjáyé uke yadeba ọba nínú ka òkè òsàlóbọ́à. Màkẹ́yìn ra tẹ̀mẹ̀ ẹ̀kẹ́ àwẹ̀ nọ̀mà Dr. Enauna Alaska Ago. Yóò wí ẹ. Ọ̀dọ̀ màsùgbòlòkò náà ní mẹ́ná pínẹ́sì nóbíọ́sà. Ọ̀dàmẹ̀ ọ̀kàkàbọ̀dàmẹ̀ ọ̀gẹ́lẹ̀gbẹ̀mẹ̀gbẹ̀ àdùbọ̀ mìíràn náà bí ẹ̀yà gbọ́n máa wú dọ́fìyà sọ̀kàn pa iná ọ̀dímẹ̀ ọ̀dàmẹ̀ àárí agbọ́n kòkò bọ́ àárí ẹ̀mí àrà bọ́. Continue to rest in peace, Dr. Enauna Alaska Ago. Ago ẹ̀dẹ̀ni mi ẹ̀rí kú kéèké mẹ̀víra mẹ́ MC Dr. Maboro màgbá àríkù ni ago kéèyàn ìjà rẹ̀ ìwà àsọ̀bà òvìvà wẹ̀ ẹgbẹ́lẹ́jẹ́ dúró ní àná àríkù yẹn àrísí ní condition rẹ̀ yẹn rí kó náà yí kú. Ẹ̀bùn yà á pé superstar yà fẹ́fẹ́ yà á pé oméjì gẹ́ ò wá. Ìgbé náà wà á gíngìn rẹ̀. Àmọ́ mi nọ tẹ́ àrí kẹ́dẹ́rì ọ̀hádé yàn. Ìmẹ̀kẹ́ ọ̀bọ̀n akéètì mẹ́wẹ̀ẹ́ Dr. Alaska Awowu. Social media mú eré nìsín. Social media mú eré. Dọ́ọ̀gẹ̀lẹ̀ dúwà bùn wà náà ò ní míọ̀ ẹ̀. Bẹ̀rẹ̀ ní ìsìnkáyé náà aró wémi àmẹ́. Wàmá sọ́lá díànà rí yóbọ̀ wàmá poste a video náà yá yìí kú ní iná náà tá a gòkè wàmá sọ́lá díànà rí yóbọ̀. Dr. Enauna Alaska Ago. Ọ̀hún wíẹ̀ fi o. Màní wíẹ̀ tó wẹ̀mẹ̀wẹ̀ bẹ́nu yà wẹ̀ mímọ́. Òsèrènú sí mi ni màní wíẹ̀ do. Kè gbọ́ wo kàn adé èyí kégbè yìí wọn ọ̀hún. Kè gbọ́ wo kàn adé èyí kẹ́rin wọn. Ọ̀kẹ́ ìdàmẹ́ wúzorire kìnnù yàn ẹ́ nàlá ọ̀dàmẹ́. Ìmọ̀nù wẹ̀sẹ̀ àìjágbọ́n. Èrùn ni mẹ́rìnà náà bá nẹ́ni ka òsàlóbọ́à nọ́nyà tì nọ́nyà rí ọ̀nà láwòwò. Nọ́rí ẹ̀ tí ní àyà continue ní àyà push on. Vikinu wẹ̀ náà stop. Èrùn dà ìbá ẹ̀kẹ́ òbí ọmọ àjà náà. Èrùn ni mẹ́rìnà náà wẹ̀ superstar àyà fẹ́fẹ́fẹ́ ibi bá wẹ̀ legendary ní rágbọ̀n. Ugbenso no bo ma ibe so yi osaeku wa we mi ame osaeku wa we mi ame. Continue to rest, Dr. Alaska Ago. Wanire webo Edo nira isi nibere do imana wa ko boku gbe yari yobo na veri mana no ga yu getiti yege ni ana be ari gbama
Waegia wune make a celebrating. Wala wo. We are musician in Moenyewe. Oh, human or mark human. Said they are post a video, said they are post a picture. Eva Obun and internet do amure. Emma video. Facebook Iwamure will be a everywhere you go. Doctor Alaska Ago. Area I post. Why any post there na? What abu wa may watch a video ni doctor in Auna Alaska Ago. No ya total je. Agani na te wishe. Wama post there wama sola dia na di yobo. Oyiwu ne social media mure odame if no good dame is that I am your man in the room ni ekin me unless you want no oni ewujo han me ni room ni me ekin me we ni room we ekin me so kwa ba no I am no ni room wu I am the na ko ogben so obori gwoto ibi ba be celebrity ogben so obori gwoto iye koduwa inauna Alaska o odede ni diwa obobo zigo ni diwa enene ni romo okin agbono emine okin ya digwe mi ogi wole ma awi men happiness no yo sake bobobo imake ni ana sun egbeve na iwe vie mirame ambassador Dion Osagi bobe tie Dion ani so wa vederio upia no swe ebu me mami no tierra me guve yo wa watch a video ni uwe mana so uwe mana vie ekeno bia ni jebe along second we are seva egbe agbegin won egbe ma be ni ana eti ama work adere ni ana rigba ma be ni me weje so kon pa ino e music ye me ke no mo ma jo were ni o si ni music do ja have value music do ja have value egbe agwo ne eti ama ba kun igo we are won ni asu were ni o mwere na risuna so kon paga no music ma me ke no mo ma je ni o si ni amana mi go no draw eni okalo gba ni musician do ya fe ri enjoy be de na eni okalo gba ni ala wo wa ga encourage yan mi ara gbon e mi apa ne agbono yin mi be de dio lobito agawa iri obe jawu imi ose we ri owe uwe mi amon we aye o iseka eke we wede rio wala wo wa ga encourage ave superstars ibiba ave legendary ave nikin mane roda ege ni aya sin won ege ni aya su music
ege ni aja so music rien e music ye me que no moment c'est e music ye me que no moment jo ve rien na wa swe ja dole are doji e ojiyan we ve ni music ye me que no moment jo ve ni eti ama ba kun wo oda me gbe kon ri da me na to shi me sese o ma te da me gbe bi o e na we ami ma ne kian jo be ni e bi je yin ma yin e bi o yin mi zabo so what pa no yi do be ne bo ya ido ya post be Facebook be social media platform ya fe ona do da ve mo da o ya ni post na wa ya ka wa ma mi e video ni ra me ni ya ajiku ona je va e oje ja yiku ọtụta ye wishe oje asin won ọmọmọ no wa bi pe gion pe ma ba kakabo owo obi atalapa Kpeme Alaska wa show support wa ke wa pa wa muji die e mo ni baba se aijagbon wa muji yen gbe watami awe eri agele kalogba wo igbera daze no eni gbe na 24 bit Kpeme ambassador JJ Barry ona se eni mana kakabo aje no sueme vani eko so monye me vedere ambassador JJ Barry bo mwe irame dobraye agama gari UK igbo ma veri oni egbe mi veri oni ta ya encourage ewe baba ere ya fe no ya so music benere ne de o ma wi inwe ma ni buna inwa bi legendary na e wa ni buni re we boni ro wa ni resi e wa pe e wa yari emi wa yari oku e sukun pa no so e oruwe mi ame be dian continue to rest doctor in Alaska go ugbinigbina no kwane eba ike obio majana imo ya fe nse ajagbon the music hero is singing ikini na mi yobo ikini na mi etin ni ya push on e ga biyan oni eru ni mena kini na mi yobo ikini na mi etin ni ya push on e ga biyan imena happiness no yo sakin deba ibie ina Alaska o gaje we kian o ke se de no sakai runda ukalogbane reston ina Alaska o igo nogie iye zotuwa ọma no imo yo borere fe usapa gbinanoma onyo khere di won pa no ma eso yi continue to rest continue to rest continue to rest eyi gbe sa me vion o kan ri ko ke no go kanyon
ni gbe same yon wie baba yon wie okin na imi de uri ukpokpo no ragbon uri etiwo nyanga no ragbon uri ya go ya de baba ne ni ka oga dollar yi de imi yi ni mane mo o se mi oma ni ma be dagbon yi no ogi wudu won kodo okpera no de gbo wie o ya hin dagbo okin wie yon wie agba ori mo no se a even we vaso de egi mo wa we mi ame restaurant baba okin wie fio na ya ba gbe na kin ya se gbe a no je mi wo no bi ya gbon ma wu to fi ya no bi ya gbon ma wu to fi ya upo pagbon onyaga itala toto uri ya go be de ne mane mo o se mi oma ma ya wo kin wie ifansi o ya fe ni run o tagbon ni ro wa ni risi ni re konunu ame ni re webo e ya wo kin wie e ya wo kin wie odo ma sugolo kono nubu no mi ma doctor Inauna Alaska awo our music legendary a superstar oviedo no se we are do mawi ira we no kwata ma me owe po wo kan kere Dr. Alaska awo the Green Robinson Kpeme Monday Edo owe po wo kan kere eyan ya fe ya la music ya dollar do yi Nigeria gbon wo wa osa yi wa wo ba lo oni me pe ni me kan ta mane français wala o wie wo ari o wie wo da wagi ma deba o teme no dion Kpeme Alaska uyo imi negbe e baba Dr. Inauna Alaska wo wagi ale manata mi mo we irian kalugba no kwokwa ne boga aragbon
let's join the children. Kpeme came we really men we can ya support him more. We are send the again. E baba we mine. Ti ma no se bien ma ya fe no se ya gbon ti ma kin ga de ba vie je ere kin o ke se le nusa kai. No we baba.